Oúnjẹ tí mo fẹ́ràn jù mi ò dẹ̀ fi ń ṣeré. Èbìrìpò ẹ̀gúsí àti kọ́kọ́rẹ́. Ìjẹ̀bú bẹ̀rẹ̀ láti Ìjẹ̀bú Òde o. Àgọ́ òye Ìjẹ̀bú Gbó. Ìtẹ̀lé mọ́yé kẹsàn Ìjẹ̀bú Ìmúṣin. Ìjẹ̀bú fẹ́ ìmọ̀ bí Ìtàsí. Ìjẹ̀bú Àgìgì, Ìjẹ̀bú Ọ̀gbẹ̀rẹ̀ o. Kọjá lọ́sọ̀mù Ìjẹ̀bú àtòdó Ògbólú. Ìkànnì Èrèké Ìjẹ̀bú Àyè. Deputy Governor Mahmoud Manora Aliakia. Ìgbàlódé Sàlàbọ̀ Oyèdélé Deputy Governor Omar Bọ́sẹ̀rúndún Engineer Ìgbàlódé Sàlàbọ̀ Oyèdélé.
Ìṣọ̀lá bẹ̀rẹ̀ tó dé nítorí dẹ́kútì gọ̀ọ̀nà ẹ̀jìnà kọ́mẹ́lẹ́ máa dún pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo mẹ́lẹ̀ ìyá ni mo fi kọrin gbígbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ láti ṣe. Lábẹ́ ìyàtọ̀ ìyàtọ̀ sọ́mọ́. Ìyá ẹgbẹ́ ìjàkùnmọ́ lóbìnrin akíndẹ̀jẹ̀mú. Ṣé pèsè tó ń kẹ́ ìbálòpọ̀ tó ló ń dá? Ìfowó ṣe gbogbo Atlanta, Georgia. Mo fi kọrin nígbà mo sì ní ìwọ ọmọ ìgbógun dàbí. Mo sì ní ìwọ ọmọ ìgbógun dàbí. Ṣé báwo ló lè gbé agbára gidi? Wọ́n lè ti mọ̀ wá kárí ayé. Wọ́n fẹ́ sáni yàtọ̀ gidi gọ́dí. Ṣé àtọ̀ náà tó? Ṣé àtẹ̀yìn àbúrú jù tá a náà lọ? Kó máa lọ bẹ́ẹ̀, ọmọ ìgbógun dàbí. Mo sì ní ìwọ ọmọ ìgbógun dàbí. Ṣé báwo ló lè gbé agbára gidi? Wọ́n lè ti mọ̀ wá kárí ayé. Wọ́n fẹ́ sáni yàtọ̀ gidi gọ́dí. Ṣé àtọ̀ náà tó? Ṣé àtẹ̀yìn àbúrú jù tá a náà lọ? Jagunmọ́lú àríkìlá yàrá tó fún àwọn àdàbọ̀ dúdú. Àríkìlá yàrá tó fún ìlú àdàbọ̀ dúdú. Mo sì
Akílẹ̀. Ọ̀ṣìgbóyè wà ìgbòho Dallas Texas. Akílẹ̀. Orin Mùsùlùmí náà ni. Tí mo kọ́ mo rí bẹ́rù. Ẹgbẹ́ dàbí. Àwọn tí ẹ ń kọ̀ lónìí lójoojúmọ́. Gbogbo Dallas Texas ní tẹ́lú. Akílẹ̀. Wọ́n ń gbàgbọ́ ẹ, wọ́n ń gbàgbọ́ ẹ. Wọ́n jí sọ̀rọ̀, wọ́n jí sọ̀rọ̀. Ìjọ tí mo tó lànà. Bàbá ẹgbẹ́. Àpòfin. Àṣìbá. Wàsíù. Àṣìbá. Tó bá wọ́n sílẹ̀, àṣìbá náwó wọ́n sí ní bàbá tó lé. Ìjẹ̀lẹ̀ ọmọ náà ẹgbẹ́ sọ̀rọ̀. Ọmọ kábíyèsí Kàsálí. Ẹgbẹ́ mi jáde ajínigbé wá sí i. Àṣìbá gbogbo ẹgbẹ́ ẹ̀tọ́ máa láṣẹ. Ó náwó fún mi bá Amẹ́ríkà. Ìyẹn ní wọ́n rí là ní wọ́n ti náà. Kó máa lè bá àtìlẹ̀. Ó sì ní ìwà máa gbé tẹ̀lé. Jẹ́ báwọn lè lè dá ọ̀pọ̀lọpọ̀ gidi. Báwo ti náà wà káyọ̀? Ẹ̀fà sáàmì yàtọ̀ gidi kan ní. Sí ọ̀pọ̀ náà tó. Sí àgbẹ̀yẹ àbúrú jù láàárọ̀ lọ. Kọ́rẹ́nsì ojú yídà ẹ̀jẹ̀ ká lójú yìí rọ. Yídà crowd. Slipper crowd. Ilé ẹ̀kọ́ ojú ọ̀rọ̀ àdókòjú. Ó ṣe gudugudu méje 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 méje. Ó ṣe yàyà lọ́la mẹ́fà 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 mẹ́fà. Ṣé àdó? Wọ́n Nàìjíríà. Òun kọ́kọ́ so. Wọ́n máa jà ó. Ọmọ ẹlẹ́dẹ̀ wá ṣẹlẹ̀ o. Ọ̀tẹ̀ sí náà kò sí ìjà mọ́ o. Ìjà kò sí mọ́ kò sọ́ọ̀tẹ̀ mọ́ o. Wọ́n ṣe ní àwọn àmàjà. Ọba ló bá wá ṣe. Àbájá ìlógó. Dídá ni yóò máa dán. Ìṣẹ́jú ẹ̀yẹ máa tù ú. Dídá ni yóò máa dán. Ìṣẹ́jú ẹ̀yẹ máa tù ú. Gbàgbà ìmọ̀ yóò máa dùn. Àdúgbò ní méjì látún gbogbo. Ìṣẹ̀lá bàbá tó lé nítorí ìjábí ìmẹ̀ṣà tó sì dàbẹ̀ ẹgbẹ́ bọ́gà sí aṣíwájú. Aṣíwájú ló jẹ́ ó ṣàmì kó má dọ́là rẹ̀ yìí ó. Ìjábí ìwọ ló ṣàmì sí aṣíwájú ló jẹ́ ó ṣàmì kó má dọ́là rẹ̀ yìí the Deputy Governor of Ogun State, to take his seat formally
tún bẹ́. Ẹgbẹ́ ò lè múlẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ga. Àfẹ́ni tọ́lu àgbà àti gbéga. Ẹni tó ní kò ní ṣojú òun ẹ̀mí ẹ̀ ni ó ṣe. Àṣe iṣẹ́ mi lọ́bọ̀dún láyé. Akíyèkú ọdún ẹkún ọmọkùn kárí ìrora wa. Àlọ́bẹ̀ akíyèkú ọdún. Akíyèkú ọdún ẹkún ọmọkùn kárí ìrora wa. Ilé ọ̀pá nílé wa sọ dẹ́dẹ́ wọn. Ọ̀dọ̀dọ̀ onílé wa sí ọ̀pá. Ilé ọ̀pá nílé wa sọ dẹ́dẹ́ wọn. Ọ̀dọ̀dọ̀ onílé wa sí ọ̀pá. Akíyèkú ọdún. Akíyèkú ọdún ẹkún ọmọkùn kárí ìrora wa. Ẹgbẹ́ ẹ̀kọ́ bá ní ìyọkùnrin rẹ̀. Bọ́ba ní àwọn dóńdó. Bọ́ba ní. Ṣájọ́ máa ṣàmọ̀jú ìgbàmbájọ́ lẹ́nu ló ń gbé lọ. Ṣájọ́ máa ṣàmọ̀jú mo sì lè rò bàbá tó dé. Bọ́ba ní ìyọ̀ rẹ̀ dẹ̀gbẹ́ ẹ̀túngbẹ́. Bọ́ba ní ìyọ̀ rẹ̀ dẹ̀gbẹ́ ọ̀rẹ́ dẹ̀gbẹ́. Ọ̀rẹ́ dẹ̀gbẹ́ ọ̀rẹ́ dẹ̀gbẹ́ lábẹ́ ṣáàkìwò. Ọ̀rẹ́ dẹ̀gbẹ́ lábẹ́ ṣèkìṣẹ́kì. Ọ̀rẹ́ dẹ̀gbẹ́ ọ̀rẹ́ dẹ̀gbẹ́ alàgbà kí ló ń ṣe é. Ọ̀rẹ́ ní. Ọ̀rẹ́ dẹ̀gbẹ́ Jagunmọ́lú ọmọ ọba oyè Jagunmọ́lú ọmọ ọba Jagunmọ́lú tẹ̀lé ọmọ tẹ̀lé ọmọ Jagunmọ́lú obìnrin Jagunmọ́lú obìnrin ẹgbẹ́ Jagunmọ́lú bóyá àwa dáadáa Jagunmọ́lú àwa dáadáa. Adìyẹ funfun àgbà adìyẹ àgbà dáadáa. Jagunmọ́lú ẹgbẹ̀rún dàgbà ẹgbẹ̀rún ẹ̀sán fún pípé ọ̀yá ẹgbẹ̀dà ó kájá níyà ẹ jẹ́ kí káká pàdé rẹ̀ ṣáìkì ọmọ nìyá ní ìṣẹ́yà. Bye.
làǹgbẹ́. Wàsíù ọmọdé wa. International.
ti wá ọ̀rọ̀ ìgbọ̀n ló wà níbẹ̀ ẹ̀jẹ̀ gbàgbé tàbí kágbélé fọdọ̀ yé tó dá olókè sáńtà méjì ẹ̀dùn ṣàkà pẹ̀lú oníṣọ̀dáàdó ìjà fún gbogbo ìbẹ̀rẹ̀ wẹ́wẹ́ ẹgbẹ́ àwọn táyọ̀ obìnrin akílẹ̀ ìjẹ̀bù àwọn táyọ̀ mọ́lẹ̀ obìnrin akílẹ̀ ìjẹ̀bù àwọn táyọ̀ obìnrin ìmọ́lẹ̀ gbogbo wọn nínú ìgbà pátápátá. Ìṣọ̀lá bàbá tó lẹ́yìn ẹni tí mo rí òjì ìrì ara bá ń bí wá sí ìwà ìdílé olórí ọ̀dọ́gba arọ́bàyọ̀ bóyá arọ́bàyọ̀ ẹ̀rọ kú sí ọ̀dọ́rú rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ. Àyèké ara bá ń bí ọmọ ara mi. Ọmọ alẹ́gẹ̀ ń bí ọmọ òkò bí fọ́nìṣà kó sì kàtó fẹ́ mẹ́rin pé ọmọ alẹ́gẹ̀ ń bí ọmọ adésọ̀yà bóyá àyìnbí adé àyìnbí adé. Ẹgbẹ́ àrọ́bàyà obìnrin ẹ̀sọ̀ péré abílẹ̀ ìjẹ̀bú. Èmi ló ń bá mọ̀ ọ́jà o, ìlara ìlara. Ojú rí ni bàbá ẹ̀gbẹ́ wọn. Kí ló ń bá mọ̀ ọ́jà o, ìlara ìlara. Ojú rí wọ́n gbádùn ẹ̀, wọ́n gbádùn ẹ̀, wọ́n jí sòro, wọ́n jí sòro. Ìjọ tí mo gbọ́ bà lọ, tó gbàrà tó ń domi. Ìyá mi gbọ́dọ̀ mọ̀. Ojú rí ẹgbẹ́ arọ́bàyọ̀ ẹ̀sọ̀ tó fi ọ̀rọ̀ ní ẹjẹ́ tó máa tún wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ àrọ́bà bí àìdè. Ẹgbẹ́ gbẹ́sẹ̀ ìjọba fún àìdè ẹjọ́ mi ò wá sí wa. Èdè lórí ọmọ ọba, ọdọ̀ lórí ọmọ ọba. Wàsíù àìdè lórí ọmọ ọba, ọdọ̀ lórí ọmọ ọba. Akílẹ̀ Ìjẹ̀bú ti lẹ́tọ̀tọ̀, ọdọ̀ lórí ọmọ ọba. Wàsíù àìdè kábíyèsí ọ̀pá ni. Àrọ́bá ń bí kábíyèsí ọ̀pá ni. Àpọ́nlé dé ọ̀pá bàbá bọ̀ ìlú mi. Kábíyèsí ọ̀pá ni. Àìdè kábíyèsí ọ̀pá ni. Ọmọ kábíyèsí àwùjalè ọ̀gágbágbá tẹ̀wọ́n lẹ́nu ọmọ òrìṣà. Ẹgbẹ̀rin bàbá ìgbẹ̀rin ọmọ ṣẹlẹ̀ ọmọ ọba ẹ̀bá àṣọmọ́ nítorí àwọn àwọn wọ́n fún mi sí sẹ́yìn ọ̀ṣà ìjàkà ìtúwéjì ẹ̀mí àjò. Thank you.
ṣe ìdá sí mi ẹ̀yin bàbá ọlọ́pẹ́ tó dùn aláta súwẹ́súwẹ́ ẹ̀wù wájú ọ̀wọ̀ ẹ̀wà wọ́wọ́ ó ṣe kúrẹ́kẹ́. ọtún tí wá ẹgbẹ́ kékeré ìjẹ́bàdẹ́ ẹ̀rọ pátá lábẹ́ ẹ̀dáre múrí kàlá ọ̀ dáre múrí kàlá. bóyá ẹni tí múrí kàlá ọmọ wà nígbà ẹ̀jẹ̀ kárọ̀ wà ní òru. Asalatu Krista Anabi, Hallelujah, Jésù Jésù Kristi, ọ̀rọ̀ ẹ̀ kò ní sọ lọ́rùn ọba.
tọ́ka mi ó bọ̀ kí mo nídìí ọ̀dọ̀fín.
Oh
Bye-bye.
Siriu. Iwa eme, akibi Siriu Bashiru. Iwa eme, akibi Bashiru. Iwa eme, akibi Bashiru. Iwa eme, akibi Bashiru. Iwa eme.